ẹ̀sìn ẹsẹ̀ rẹ̀ rẹ̀ ń ta o wọ́n wú òkú èèyàn mẹ́sàn-án jáde láginjù pásítọ̀ tí àwọn ọmọ ìjọ rẹ̀ ń gbààwẹ̀ látàrí àti dé ìjọba ọ̀run. Iṣẹ́ gbogbo lèrè wà fún tí a bá ṣe dojú àmì. Bọ́lá Tinubu gbé owó ńlá fún èmi àti Adebayo Faleti torí ipa ribiribi tí a kó nínú eré Saworo Ide. Ọpẹ́ o! Ileesẹ Ọlọpa doola àwọn olufarakasa márùn tí wọ́n jigbe wọ́n ṣekupa àwọn afurasi ajinigbe nipinlẹ Kebbi àti Abia. Ajá ń sáré owó ń jóná ni o. Lóòótọ́ ni mò ń gbìyànjú nínú tẹ́tẹ́ bọ́ọ̀lù tí mò ń ta. Àmọ́ òfò ọjọ́ kejì ọjà ni mò ń rí níbẹ̀. Bẹ́ẹ̀ sì ni mi ò lè fi sílẹ̀. Ileesẹ Ọlọpa Libya yabo ilé aṣẹ́wó kan fi gbòòrò òfin gbé àwọn 36 ọmọ Nàìjíríà àti ilẹ̀ Chad. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Òkúta ẹlẹ́sìn ẹsẹ̀ rẹ̀ rẹ̀ ń ta o. Wọ́n wú òkú èèyàn mẹ́sàn-án jáde láginjù pásítọ̀ tí àwọn ọmọ ìjọ rẹ̀ ń gbààwẹ̀ látàrí àti dé ìjọba ọ̀run oríṣiríṣi. Wọ́n tún ti wú òkú èèyàn mẹ́sàn-án míì jáde nínú àwọn ibojì tuntun tí wọ́n fura pé ó ní í ṣe pẹ̀lú ilé ìjọsìn kan tó ń fi ebi fa ọkàn àwọn ọmọ ìjọ rẹ̀ súnmọ́ Ọlọ́run. Ọdún 2023 ni àṣírí ẹgbẹ́ náà tí wọ́n pè ní àwọn olùjọ́sìn náà kọ́kọ́ tú nínú aginjù Ṣàkàólà tó wà ní ìtòsí ìlú Malindi lórílẹ̀-èdè Kenya. Kò dín ní òkú 400 èèyàn tí wọ́n rí lọ́dún náà, èyí tí kò tíì fẹ́ sí irú rẹ̀ rí. Àwọn aláṣẹ sọ pé òkú àwọn èèyàn náà ló ṣeé ṣe kó jẹ́ ti àwọn ọmọlẹ́yìn pásítọ Paul Mackenzie tí wọ́n ló ń rọ àwọn èèyàn àwọn ọmọ ìjọ rẹ̀ láti fi ebi pa ara wọn títí dójú ikú kí wọ́n lè rí ọ̀run rere wọ̀. Ṣé ẹni ebi ń pa ògbó wàásù ni wọ́n máa ń wí, àmọ́ ti pásítọ̀ yìí yàtọ̀. Ìwàásù ẹ febi para yín ló ń wà fáwọn ọmọ ìjọ rẹ̀ láti lè bá rí ìjọba ọ̀run dé sí. Oṣù keje tó kọjá ní ilé ẹjọ́ pàṣẹ pé kí wọ́n lọ wú ilẹ̀ láti tún ṣàwárí òkú àwọn èèyàn lórí ilẹ̀ ìjọ náà. Èyí wáyé lẹ́yìn tí àwọn ọmọdé kan dàwátì, èyí tó bí ìwádìí tuntun náà. Àwọn ọlọ́pàá sọ pé ọwọ́ ti tẹ èèyàn 11 tó ní nǹkan ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà tí 3 lára wọn sì jẹ́ ọmọ ẹ̀yìn pásítọ̀ èlébì náà Mackenzie. Pásítọ̀ Mackenzie ọ̀hún ni ọmọ ìjọ rẹ̀ tó lé ní 400 kú lẹ́yìn tó ní kí wọ́n gbààwẹ̀. Òkú àwọn èèyàn tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ rí yìí náà ló dàbí pé ó ń fìdí rẹ̀ múlẹ̀ pé ẹgbẹ́ ẹlẹ́sìn abàmì náà sì ń ṣiṣẹ́ láabi wọn. Nínú oṣù kẹrin ni mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè náà Kipchumba Mokome sọ pé àwọn èèyàn kan fi ẹ̀sùn kan òun pé ọ̀gbẹ́ni Mackenzie sì ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ láti inú ọgbà ẹ̀wọ̀n tó wà pẹ̀lú fóònù. Ọ̀gbẹ́ni Mackenzie tí ọwọ́ ìjọba ti tẹ̀ lọ́dún tó kọjá tó sì ní òun kò jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn ní ìròyìn sọ pé ó sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé wọn yóò tètè dí òun tí wọ́n bá dẹ́kun láti máa jẹun. Gẹ́gẹ́ bí ìròyìn tí AFP gbé jáde, ilé ẹjọ́ Mombasa tó ń gbọ́ ẹ̀sùn rẹ̀ ti so ẹjọ́ rọ̀ ní ìbẹ̀rẹ̀ oṣù yìí nítorí àwọn ẹ̀rí tuntun míì tó jáde. Ọjọ́bọ̀ tó kọjá ni wọ́n ti kọ́kọ́ rí òkú èèyàn 4 kan tí wọ́n wú jáde ní abúlé Kwabinsaro tó wà nítòsí aginjù Ṣàkàólà kí wọ́n tó tún rí 4 míì lọ́jọ́ Ẹtì Friday. Onímọ̀ nípa ẹ̀yà ara Richard Ngoroje sọ fún iléeṣẹ́ ìròyìn Reuters pé àwọn sì ń wú ilẹ̀ nítorí pé aginjù náà tóbi púpọ̀. Wọ́n ti wá bẹ aráàlú tó ti pàdánù èèyàn wọn tàbí tó fura pé àwọn ẹbí tàbí ọ̀rẹ́ wọn ti dàwátì láti lọ sí ilé ìwòsàn Malindi láti ṣe ìrànwọ́ fún àyẹ̀wò DNA. Ìrètí sì tún wà pé wọn ó tún gbẹ́ ibojì 18 míì lọ́jọ́ Ajé Monday. Iléeṣẹ́ ètò ìdájọ́ ní Kenya sọ lóṣù keje pé àwọn gbàgbọ́ pé àwọn èèyàn tí wọ́n sin òkú wọn ló ṣeé ṣe kó kú nítorí ebi tàbí torí pé wọ́n fún wọn lọ́rùn pa nítorí pé wọ́n ń tẹ̀lé ìlànà ẹ̀sìn tí kò bójúmu. Ọ̀kan lára àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Hussein Khalid, aláṣẹ Vocal Africa tó wà níbi tí wọ́n ti hú òkú jáde lọ́jọ́bọ̀ Thursday sọ pé ọ̀kan lára àwọn ilẹ̀ ìsìnkú náà mú ìfura dání nítorí pé ó jọ pé àwọn èèyàn kan ti hú òkú tó wà nínú rẹ̀ kúrò tó sì jẹ́ pé aṣọ àti àwọ̀tẹ́lẹ̀ àwọn ọmọdé àti obìnrin ló wà nínú kòtò náà. Ó ní èyí fi hàn pé ó ṣeéṣe kó jẹ́ ọmọdé tàbí obìnrin ni wọ́n sin síbẹ̀ tẹ́lẹ̀. Ọkùnrin náà tó pe
pe ara rẹ̀ ní pásítọ̀ ọ̀hún ti sọ pé òun kò jẹ̀bi ẹ̀sùn ikú àwọn èèyàn náà tí wọ́n fi kan òun. Lọ́wọ́ báyìí àpapọ̀ òkú àwọn èèyàn tí àwọn aláṣẹ hú jáde pẹ̀lú ti ọdún 2023 ni ó jẹ́ 429 tí wọ́n ti sin wọ́n sí agbègbè Sakahola tí ọmọdé sì wà lára wọn. A gbọ́ pé ńṣe ni Mackenzie sọ fún àwọn ọmọ ìjọ rẹ̀, ìyẹn ìjọ Good News International Church, pé kí wọ́n lọ síbi tí wọ́n kú sí náà láti máa retí òpin ayé tó fẹ́ dé. Mackenzie ti wá fèsì pé ìjọba kò lè so òkú àwọn èèyàn mọ́ òun lọ́rùn nítorí láti ọdún 2019 ni òun ti gbé ìjọ náà tì pa. Yàtọ̀ sí ẹjọ́ òkú àwọn ọmọ ìjọ tí Mackenzie ń jẹ́, òun àtàwọn afurasí tó kù tó ń jẹ́jọ́ lórí ẹ̀sùn fífi ìyà jẹ ọmọdé lọ́nà àìtọ́. Iṣẹ́ gbogbo lèrè wà fún tí a bá ṣe dojú àmì. Bọ́lá Tinubu gbé owó ńlá fún èmi àti Adebayo Faleti torí ipa ribiribi tí a kó nínú eré Saworo Ide. Gbajúmọ̀ àgbà òṣèré tíátà Yorùbá olóyè Lere tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ẹ̀dá onílé ọlá ṣàlàyé ọ̀pọ̀ nǹkan tí àwọn èèyàn ò mọ̀ nípa ìgbésí ayé rẹ̀. Àgbà òṣèré náà olóyè Lere lásìkò tó ń kópa nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Jeff Owólẹ́wà lórí ayélujára sọ̀rọ̀ nípa àwọn sinimá tó ti kópa nínú rẹ̀ àti ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèkàn ìlú ní àwùjọ bíi olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti ààrẹ Bọ́lá Tinubu. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bó ṣe ní ìmísí láti kọ ìtàn eré tíátà tó sọ di gbajúmọ̀, èyún eré Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, Lere ni òun ka ìwé ìtàn kan nípa ìdásílẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ èyí tí ọ̀jọ̀gbọ́n ND Oyèrìndé kọ lòun sọ di sinimá àgbéléwò nígbà náà. Lere ni àwọn ohun èlò tí òun lò fún eré náà ló jẹ́ ojúlówó fún àsìkò ìgbà náà o. Ó ní ọfà tí òun lò nínú eré Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ jẹ́ ọfà agbára tí bàbá òun fi ja ogun Jálumi. Ọfà náà sì wà nínú yàrá òun di àsìkò yìí. Ó ní lóòótọ́ ni òun bá bàbá náà láyé àmọ́ ó papòdà lọ́dún 1952. Eré Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ náà lókìkí púpọ̀ tí Ṣọ̀ún tó gbéṣẹ̀ ọba Jímọ̀ Oyèwùmí Ajagungbadé kẹta ṣe fi oyè dá òun lọ́lá pé òun gbádùn iṣẹ́ náà tí òun ṣe. Ẹ̀dá onílé ọlá ni lọ́wọ́lọ́wọ́ báyìí ètò tí ń lọ lọ́wọ́ láti tún sinimá Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ṣe sí sinimá ìgbàlódé. Ó ní Ṣọ̀ún tó wà lórí oyè lọ́wọ́ báyìí, ọba Ghandi Afọlábí Ọláoyè, ti pé òun pé àwọn fẹ́ tún sinimá Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ṣe kí àwọn ọ̀dọ́ wa lè mọ ìtàn náà dáadáa. Ó ní wọ́n ti kó àwọn èèyàn jọ láti ṣiṣẹ́ lórí rẹ̀. Àwọn èèyàn náà sì ti pé òun láti wà nínú sinimá náà. Ó ní iye owó tí wọ́n ti kó jọ lọ́wọ́ báyìí ti tó 500 million naira láti fi ṣe sinimá Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Òun sì ti sọ fún wọn pé owó náà yóò tó, yóò sì ṣẹ́kù. Àdúrà òun ni pé kó sojú ẹ̀mí wa. Lere nínú ọ̀rọ̀ rẹ̀ sọ pé Dúróládìípọ̀ kò ní oògùn kankan tó fi ń yọ iná lẹ́nu bíi Ṣàngó, àmọ́ pẹ̀lú agbára àwọn bàbá àti àtijọ́ ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀dá onílé ọlá tún ṣàlàyé nípa ẹ̀bùn tó ní èyí tó fi máa ń pààrọ̀ ohùn jẹ́. Ó ní òun máa ń sọ̀rọ̀ bíi ẹlẹ́gùn tí ọ̀pọ̀ èèyàn sì máa ń tọ òun wá pé àwọn fẹ́ wá wo iṣẹ́ lọ́dọ̀ òun tí òun kò sì mọ̀ nípa rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ nípa àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, àgbà òṣèré tíátà náà ní ọ̀rẹ́ tímọ́tímọ́ ni Ọbásanjọ́ àti ọ̀gá òun Dúróládìípọ̀ tó sì máa ń wá ọ̀gá òun wá sílé. Ó ní Ọbásanjọ́ máa ń rọ ọ̀gá òun pé kó tọ́jú òun dáadáa nítorí òun fẹ́ràn ipa tí òun kó nínú eré. Ó ní lẹ́yìn tí ọ̀gá òun kú tán ni òun máa ń lọ sílé Ọbásanjọ́ ní Ọ̀tà àti Abẹ́òkúta láti lọ bẹ̀ wò tí òun sì máa ń sùn síbẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ rẹ̀ àti ọ̀gá rẹ̀, ó ní ọ̀gá òun mú òun mọ́ra bíi àbúrò rẹ̀ torí màmá rẹ̀ ti rọ̀ ọ́ ṣáájú láti ṣe bẹ́ẹ̀. Ó ní lọ́jọ́ kan ni màmá ọ̀gá òun béèrè pé níbo ni ilé àwọn wà l'Ógbómọ̀ṣọ́ tí òun sọ fún ìyá náà pé ilé Ìkòyí Ẹ̀ṣọ́ ni ní Òkè Òṣùpá, tí màmá náà sì sọ pé ilé tí òun bí ọ̀gá òun Dúróládìípọ̀ sí nìyẹn torí àwọn tó bá wá sí ilé ìwòsàn Baptist nígbà náà máa ń sùn mọ́jú nílé àwọn. Nítorí náà ló ṣe sọ fún Dúróládìípọ̀ pé òun kì í ṣe ọmọọṣẹ́ o bí kò ṣe àbúrò rẹ̀. Bákan náà ẹ̀dá onílé ọlá ni ọ̀gá òun Dúróládìípọ̀ ní àkíkanjú púpọ̀. Ọmọ òjíṣẹ́ Ọlọ́run ni òun náà, iṣẹ́ olùkọ́ sì ló ń ṣe tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ eré tíátà. Ó ní kì í ṣe pé ó ní oògùn kankan tó ń lò tó fi ń yọ iná lẹ́nu bíi Ṣàngó, àmọ́ pẹ̀lú agbára àwọn àgbà ti àtijọ́
ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. Lérè Pàímọ́ sọ nípa bí eré tíátà ṣe gbede ìlú òyìnbó lọ́dún 1965. Ó ní ìrìn àjò òun sí ìlú ọba láti ipasẹ̀ eré tíátà tí àwọn ń ṣe ní ọdún 1965. Ó ṣàlàyé ẹ̀ pé nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà wo ohun tí àwọn ń ṣe, wọ́n fẹ́ rán àwọn eléré ìbílẹ̀ kan lọ sí Commonwealth Art Festival nílùú London. Ìdíje náà sì wà láàrin Dúróládìípọ̀, Kọ́lá Ògúnmọ́lá àti Abat Ògúndé. Lérè Pàímọ́ ni wọ́n ṣe ìdíje fún àwọn ní ìlú Ìbàdàn àti Èkó láti mọ ẹni tó kúnjú òṣùwọ̀n, tí ikọ̀ eléré Dúróládìípọ̀ sì ṣe eré ọba kòso. Ó ní ṣe ni àwọn kó ìlú jáde tí bàtà àti ijó sì ń lọ. Ó ní kò pẹ́ rárá tí wọ́n sì fi kéde pé ẹgbẹ́ àwọn ló gba ipò kìíní. Ó ní báyìí làwọn ṣe lọ sílùú òyìnbó lọ́dún 1965 tí àwọn sì ṣeré náà nílùú London, ní Cardiff, Glasgow àti Liverpool káwọn ò tó padà sílé. Lérè Pàímọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ sọ pé Bọ́lá Tinubu gbé owó ńlá fún òun àti Adebayo Faleti torí ipa tí àwọn kó nínú eré Saworo Ide. Ẹ̀dá onílé ọlá ní eré Saworo Ide náà jẹ́ eré sinimá kan tó fún òun ní òkìkí lásìkò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wà nípò gómìnà nípínlẹ̀ Èkó. Ó ní ṣe lòun lọ kí Bọ́lá Tinubu ní Èkó nígbà náà tí ó sì fún òun ní owó. Bákan náà ó ní kí òun fún alàgbà Adebayo Faleti ní owó pẹ̀lú. Ó ní bí òun ṣe gbé owó náà fún Faleti kò mọ ohun tó lè ṣe mọ́, ń ṣe ló yanu sílẹ̀ torí ṣáájú ọjọ́ náà kò rí owó irinṣẹ́ ọkọ̀ tó yá láti ṣiṣẹ́ nínú oko rẹ̀ san, táwọn onítọ̀hún sì kó àwọn irinṣẹ́ náà lọ. Ó ní owó tí Tinubu ní kí òun fún un ló jẹ́ owó tí kò rírú ẹ̀ rí. Ó ní ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún un lọ́jọ́ náà. Ẹ̀dá onílé ọlá tún mẹ́nu bà àwọn àmì ẹ̀yẹ tó ti gbà bí àmì ẹ̀yẹ òṣèré tó dáńtọ́ jùlọ. Àgbà òṣèré náà Lérè Pàímọ́ ní ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ mánigbàgbé pọ̀ jaburata bíi fífi ojú winá ìjàmbá mọ́tò. Ó ní ọjọ́ tí inú òun bàjẹ́ jùlọ ní ọjọ́ tí máníjà òun di olóògbé nígbà tí àwọn ń lọ ra mọ́tò tuntun ní agbègbè Ìkàrẹ́. Ó ní máníjà náà gbé mọ́tò tuntun tí òun wà, èyí tí òun lò tẹ́lẹ̀, àmọ́ bó ṣe gbéra tó kọjá lọ há sí abẹ́ tirẹ́là tó sì kú síbẹ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ náà bà òun nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Bákan náà ni àgbà òṣèré náà sọ pé ọjọ́ tí inú òun dùn jù ní ọjọ́ tí òun gba lẹ́tà pé kí òun wá gba oyè MFR nílẹ̀ Nàìjíríà. Ó ní òun àti Dangote pẹ̀lú Adénúgà làwọn jọ gba àmì ẹ̀yẹ nígbà náà. Lérè Pàímọ́ ní ohun tóun jó bàtà kiri lásán ní òun wá gba àmì ẹ̀yẹ pẹ̀lú àwọn èèyàn ńláńlá, ó jẹ́ ohun tó ya òun lẹ́nu. Àgbà òṣèré náà wá rọ àwọn ọmọdé nídìí iṣẹ́ tíátà pé kí wọ́n má ṣe wọ ẹgbẹ́kẹ́gbẹ́, kó àṣàkáṣà, wọ aṣọ oníhòòhò tàbí máa bo ara. Ó ní gbogbo ìwọ̀n yóò sọ wọ́n di nǹkan láwùjọ. Bákan náà ni ó rọ̀ wọ́n pé kí wọ́n máa bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà, kí wọ́n sì máa gbé eré tíátà tí yóò máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ síta. Odú ni alàgbà Lérè Pàímọ́ tí kì í ṣe àìmọ̀ fún olóko ní agbo eré tíátà. Ẹ̀dá onílé ọlá ni ọ̀pọ̀ èèyàn mọ̀ sí. Ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 1939, ọdún 16 sẹ́yìn ni wọ́n bí Lérè Pàímọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Orúkọ agboolé rẹ̀ ní Ilé Ìkòyí Ẹ̀ṣọ́ ní agbègbè Òṣùpá nílùú Ògbómọ̀ṣọ́. Ó ka ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ kó tó mórílé ìlú Ghana níbi tó ti kàwé gba ìwé ẹ̀rí olùkọ́ onípò kejì tó sì ń ṣiṣẹ́ olùkọ́ níbẹ̀. Àmọ́ nígbà tó padà dé ìlú Òṣogbo ló tẹ̀dó sí tó sì ń bá iṣẹ́ olùkọ́ lọ níbẹ̀. Ọdún 1958 ló darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré tíátà Oyin Adéjọbí kó tó tún lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Dúróládìípọ̀. Lára àwọn eré tíátà tó sọ Lérè Pàímọ́ di olókìkí ni Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, Ọba Kòso àti Saworo Ide, bí ó tilẹ̀ jẹ́ pé ó ti kópa nínú eré tíátà tó lé ní ìgbà. Bákan náà Lérè Pàímọ́ ti gba àmì ẹ̀yẹ lóríṣiríṣi nínú iṣẹ́ tíátà tó fi mọ́ àmì ẹ̀yẹ ilẹ̀ wa Member of the Federal Republic MFR. Lọ́dún 2014 ni ìròyìn gbalẹ̀ pé alàgbà Lérè Pàímọ́ ní àìsàn rọpárọsẹ̀, àmọ́ tí orí pàpà kò yọ, bí ó tilẹ̀ jẹ́ pé kò kópa nínú eré tíátà dàbí mọ́ láti ọdún díẹ̀ sẹ́yìn. Àmọ́ àgbà òṣèré náà Lérè Pàímọ́ wà láàyè nínú àlàáfíà ara. Ileesẹ Ọlọpa dóòlà àwọn olufarakasa márùn tí wọ́n jí gbé. Wọ́n ṣekú pa àwọn afurasi ajinigbe nípinlẹ Kebbi àti Abia. Ileesẹ Ọlọpa ti sọ wípé òun ti dóòlà àwọn olufarakasa márùn tí wọ́n jí gbé. Àwọn sì ti ṣekú pa àwọn afurasi ajinigbe márùn. Àwọn sì ti rí àwọn ohun ìjagun ìbọn gbà padà kúrò lọ́wọ́ wọn lákòókò iṣẹ́ ìréde nípínlẹ̀ Kebbi àti Abia. Nínú
àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ ìṣẹ́gun Tuesday, alukoro iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà Olúmúyìwá Adéjọbí jẹ́ kó di mímọ̀ pé ìlàlúyọ àti àṣeyọrí iṣẹ́ ìréde ètò ààbò kò sẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀ àjọ elétò ààbò tó fi mọ́ ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá, àwọn àjọ elétò ààbò mìíràn àti àwọn ikọ̀ fìjìláńtè ìbílẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn olufarakasa mẹ́ta tí àwọn ajínigbé jí gbé sá lọ lábúlé Sàngárà níjọba ìbílẹ̀ Sanga lọ́jọ́ 27 ló jẹ́ dídóòlà lẹ́yìn iṣẹ́ ìréde ìtọpinpin àwọn ajínigbé ọ̀hún lọ orí òkè Sanga. Àwọn orúkọ olufarakasa náà nìwọ̀nyí: Muhammad Kasamu Mata ẹni ọdún 25, Gide Namata ẹni 20 ọdún àti Hamidu Alhaji Namani ẹni ọdún 45 ló jẹ́ dídóòlà láì farapa lẹ́yìn ìdojú ìjà ìbọn kọra ẹni, èyí tó mú káwọn ajínigbé ọ̀hún na pápá bora pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn. Ó fi kún pé àwọn olufarakasa méjì míì Túkọ̀ Bello ẹni ọdún 26 àti Iyaka Abubakar ẹni ọdún 25 ló jẹ́ dídóòlà bákan náà níjọba ìbílẹ̀ Danko Wasagu lákòókò iṣẹ́ ìréde lọ́jọ́ 15 oṣù kẹjọ. Àwọn olufarakasa méjèèjì ọ̀hún ni wọ́n jí gbé sá lọ lọ́jọ́ 9 nígbà tí wọ́n ń daran jẹ̀ nínú aginjù Gairi nípínlẹ̀ Zamfara, ṣùgbọ́n tí wọ́n ti wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn báyìí. Adéjọbí tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní nípínlẹ̀ Abia ikọ̀ agbófinró tó ń tọpinpin ló ṣe bẹ́ẹ̀ yabo ibùba àwọn ajínigbé lábúlé Umuiku Obete níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ukwa nípínlẹ̀ náà. Ó sọ wípé lákòókò ìdojújà ìbọn kọra ẹni tó wáyé ọ̀hún, àwọn àjọ elétò ààbò mú 5 balẹ̀ nínú àwọn ajínigbé ọ̀hún. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà ṣe wí, àwọn agbófinró rí àwọn ìbọn AK-47, àwọn ọta ìbọn, ẹ̀rọ fóònù ìbáraẹnisọ̀rọ̀ 5, àdá 3 àti àwọn ẹ̀wù jákẹ́ẹ̀tì 5, àáké, àwọn bàtà, oògùn abẹnugọ̀ngọ̀ lákàtà wọn. Adéjọbí sọ wípé ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun ti gbóṣùbà káre fún àwọn ikọ̀ agbófinró fún ẹ̀mí akíkanjú wọn. Ó sì mú dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá sì ní ìfarajìn nípa dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Ó rọ àwọn ikọ̀ agbófinró elétò ààbò láti tẹpá mọ́ gbígbógun ti àwọn ọ̀daràn aṣèkọlù náà káàkiri ilẹ̀ wa Nàìjíríà. Ajá ń sáré, owó ń jóná ni o. Lóòótọ́ ni mò ń gbìyànjú nínú tẹ́tẹ́ bọ́ọ̀lù tí mò ń ta, àmọ́ òfo ọjọ́ kejì ọjà ni mò ń rí níbẹ̀, bẹ́ẹ̀ sì ni mi ò lè fi sílẹ̀. Ìgbìyànjú Musa pẹ̀lú tẹ́tẹ́ bọ́ọ̀lù títa ti jẹ́ kí ó di ẹni tí gbogbo èèyàn ń fi ṣe ẹlẹ́yà ní àdúgbò rẹ̀ nílùú Kaduna lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Musa mọ bọ́ọ̀lù gbá dáadáa láti ìgbà èwe rẹ̀, ọ̀pọ̀ èèyàn ló sì máa ń wò gẹ́gẹ́ bí ẹni tí yóò gbá bọ́ọ̀lù jẹun. Èyí ló jẹ́ kó rìnrìn àjò láti ìlú Kaduna lọ sí ìlú Èkó kí ó lè láǹfààní láti máa gbá bọ́ọ̀lù níbi tí gbogbo ayé yóò ti máa rí. Ṣé tí ọmọdékùnrin kan bá gbéra láti apá àríwá Nàìjíríà lọ sí gúúsù, ń ṣe làwọn èèyàn àríwá máa ń rí ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀nà láti jẹ́ kí àlá irú ọ̀dọ́ bẹ́ẹ̀ wá sí ìmúṣẹ. Àmọ́ ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ fún Musa nítorí nǹkan míì tó yàtọ̀ sí bọ́ọ̀lù gbígbá táwọn ẹbí rẹ̀ àtàwọn èèyàn mọ̀ọ́mọ̀ ló bẹ̀rẹ̀ sí ní ṣe nílùú Èkó. Dípò kí Musa gbìyànjú sí i láti lè láǹfààní àti lọ gbá bọ́ọ̀lù lókè òkun, ńṣe ni Musa lọ kọ́ bí wọ́n ṣe máa ń ta tẹ́tẹ́ lórí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nílùú Èkó. Báyìí ni Musa ṣe di ìlú mọ̀ọ́ká lórí tẹ́tẹ́ títa, bó tilẹ̀ jẹ́ pé òfò ló máa ń mú bọ̀ lọ́pọ̀ ìgbà tó bá ti ta tẹ́tẹ́. Musa ní ó ṣòro fóun láti dẹ́kun tẹ́tẹ́ títa, bó tilẹ̀ jẹ́ pé òun ti pàdánù owó gọbọi lórí tẹ́tẹ́ títa náà. Nígbà tó ń ṣàlàyé bó ti bẹ̀rẹ̀ tẹ́tẹ́ títa, Musa ní olólùfẹ́ bọ́ọ̀lù gidi ni òun, àmọ́ dípò kí òun ó máa gbá bọ́ọ̀lù, ìdí tẹ́tẹ́ títa lórí bọ́ọ̀lù ni òun bá ara òun. Ó ní òun rò pé bọ́ọ̀lù gbígbá yóò mú àyípadà rere bá ìgbé ayé òun nígbà tí òun kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù, ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá. Ó ní ọ̀rẹ́ òun kan tóun náà jẹ́ agbábọ́ọ̀lù ló mú òun wọ inú tẹ́tẹ́ títa. Musa ní òun gbá bọ́ọ̀lù dé orílẹ̀-èdè Niger Republic, ṣùgbọ́n nípínlẹ̀ Èkó ní ọ̀rẹ́ ti sọ fún òun lọ́jọ́ kan pé kí òun ó sin òun lọ sí ṣọ́ọ̀bù kan. Ó ní ẹgbẹ̀rún 14,000 14,000 ni wọ́n fún ọ̀rẹ́ òun yìí nígbà tí àwọn dé ṣọ́ọ̀bù náà. Níbẹ̀ ló ti sọ fún òun pé ohun tóun jẹ níbi tẹ́tẹ́ ni owó náà. Ó tún wá sọ fún òun pé òun náà lè máa jẹ owó tí òun bá lè máa ta tẹ́tẹ́ lórí bọ́ọ̀lù. Ó ní díẹ̀ ló kù kí tẹ́tẹ́ náà tú ìgbéyàwó òun ká.
Musa kò ṣàì fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀rí òun kìlọ̀ fóun pé ó máa nira láti fi tẹ́tẹ́ títa sílẹ̀ tí èèyàn bá ti bẹ̀rẹ̀ sí í ta á tán. Ó ní 18,000 lòun kọ́kọ́ jẹ nígbà tí òun bẹ̀rẹ̀ sí ní ta tẹ́tẹ́ tí òun sì tún jẹ 6,000 nígbà kejì, 1,000 péré ni òun jẹ nígbà tóun ta tẹ́tẹ́ fún ìgbà kẹta. Lẹ́yìn ìgbà náà ni òun ò jẹ owó kankan mọ́ fún ìgbà pípẹ́. Ọ̀pọ̀ èèyàn ló máa ń jẹ́wọ́ dáadáa nígbà tí wọ́n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́tẹ́ títa, àmọ́ tó bá ti dùn mọ́ wọn tán ni wọn kò ní rí owó jẹ mọ́ bíi ti tẹ́lẹ̀. Musa ní òun tẹ̀síwájú tẹ́tẹ́ títa nígbà tóun padà sí ìlú Kaduna láti ìlú Èkó. Ó ní òun ò mọ ìdí tí òun ò fi lè fi tẹ́tẹ́ títa sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé òun kò rí èrè níbẹ̀. Kódà díẹ̀ ló kù kí tẹ́tẹ́ tú ìgbéyàwó òun ká tí òun sì búra láti má dé ìdí rẹ̀ mọ́, ṣùgbọ́n ní gbogbo ìgbà ni òun máa ń padà lọ síbẹ̀. Musa sọ pé ìmọ̀ràn tí bàbá òun fóun ni pé kí òun máa gbàdúrà pé kí Elédùà ràn òun lọ́wọ́ láti fi tẹ́tẹ́ títa sílẹ̀. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù pọ́ùn ní ìwádìí sọ pé ogunlọ́gọ̀ èèyàn ń lò lágbàáyé láti fi ta tẹ́tẹ́. Ileesẹ Ọlọpa Libya yabo ilé aṣẹ́wó kan fi gbọ́rọ̀ òfin gbé àwọn 36 ọmọ Nàìjíríà àti ilẹ̀ Chad. Ileesẹ ọlọ́pàá ní Abia yabo ilégbèé kan tí wọ́n sọ di ilé aṣẹ́wó òwò nàbì níbi tí àwọn èèyàn tó rìnrìn àjò wá láti ìlú míì lọ́nà àìbófinmu ti ń ṣiṣẹ́ kọjú sájà kọ̀yìn sájà. Gẹ́gẹ́ bí àjọ Migrant Rescue Watch ṣe wí, iṣẹ́ ìréde náà ló wáyé lẹ́yìn ìwádìí ìfimúfínlẹ̀ àti lórí àṣẹ àwọn agbófinró ìjọba. Lákòókò ìréde náà, àwọn agbófinró aláṣẹ náwó gan 36 àwọn èèyàn tó wá sátìpó láì bófin mu. Ọkùnrin 18 àti obìnrin 18 àti àwọn ọmọdé tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Chad àti Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, gbogbo àwọn tí wọ́n fi gbọ́rọ̀ òfin gbé ọ̀hún ló jẹ́ títari lọ ẹ̀ka tó ń gbógun ti wíwọ̀lú láì bófin mu lójúnà láti parí gbogbo ìlànà à ń tẹ̀lé ìgbélú lọ́nà tó bá òfin mu. Àjọ DCIM yìí ni yóò ṣàmójútó bí àwọn èèyàn àtìpó ọ̀hún yóò ṣe parí ètò ìgbélú níbàámu òfin ìwọléwọ̀de ilẹ̀ Libya. Àjọ DCIM yìí ló jẹ́ àjọ ìjọba lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé tí wọ́n wà nígun àmójútó àti ìfigbóró òfin gbé àwọn èèyàn àtìpó arìnrìn-àjò tó bá wọ̀lú láì bófin mu lórílẹ̀-èdè náà. Àjọ náà ń darí ọ̀pọ̀ ibùdó tí wọ́n ti ń fi àwọn àtìpó ọ̀hún tó bá tako ìlànà à ń tẹ̀lé òfin ìgbélú tí èyí sì ti fa ọ̀pọ̀ àríwísí torí bí wọ́n ṣe ń darí àwọn ibùdó náà. Ìròyìn èsì látọ̀dọ̀ àwọn àjọ ní àjọ àgbáyé tó wà lẹ́ka jíjà fún òmìnira ìyẹn Amnesty International àti àwọn àjọ tó ń rí sí ètò ọmọnìyàn Human Rights Watch ti ṣe ọ̀pọ̀ àwọn àkọsílẹ̀ ìgbójú agan síni látọwọ́ àwọn àjọ DCIM tó fi mọ́ ibùdó tí wọ́n máa ń kó àwọn èèyàn tí wọ́n bá náwó gan sí, bí wọ́n ṣe máa ń sìn wọ́n papọ̀ bíi ẹja, àìsí ìmọ́tótó àti ṣíṣe àwọn èèyàn ọ̀hún síbáṣìbò. Ọkọ̀ rélùwé Àbújá lọ sílùú Kaduna yàbàrá kúrò lójú irin ló bá mú ìpayà bá àwọn arìnrìn-àjò. Ọkọ̀ èrò rélùwé tó rìnrìn àjò láti ìlú Àbújá lọ sílùú Kaduna yàbàrá kúrò lójú irin lówùúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday, èyí tó mú ìpayà ìbẹ̀rùbojo bá àwọn arìnrìn-àjò. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lágbègbè kan ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn tí ọkọ̀ rélùwé náà kúrò nílùú Àbújá ní dédé aago 11 òwúrọ̀ lójú ọ̀nà lọ sí ìlú Kaduna. Ìṣẹ̀lẹ̀ náà ló mú káwọn arìnrìn-àjò sá àsálà fún ẹ̀mí ara wọn tí ọ̀pọ̀ wọn sì ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí àjálù burúkú gbà àti ohun tó ṣẹ̀rù bani. Àwọn oṣojúmikòró sọ wípé ìyapa kúrò lójú irin náà ló wáyé láìsí ìkìlọ̀, èyí tó bá àwọn arìnrìn-àjò náà lójijì bí àwọn arìnrìn-àjò ṣe súré jáde kúrò nínú ọkọ̀ rélùwé náà. Oṣojúmikòró náà sọ wípé ìṣẹ̀lẹ̀ náà mú ìpayà ìbẹ̀rùbojo bá ọkàn àwọn arìnrìn-àjò. Àwọn kò sì lè fìdí rẹ̀ múlẹ̀ bóyá gbogbo àwọn arìnrìn-àjò ló wà lálàáfíà síbẹ̀, ṣùgbọ́n àwọn gbàdúrà pé kí gbogbo àwọn arìnrìn-àjò náà jáde kúrò nínú ọkọ̀ rélùwé náà láyọ̀ àti àlàáfíà. Olùdarí alábòjútó àjọ rélùwé Káyọ̀dé Ọpẹ́ifá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn lórí ẹ̀rọ fóònù ìbánisọ̀rọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday lákòókò tí à ń kó ìròyìn yìí jọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, kò sí àkọsílẹ̀ ìfẹ̀míṣòfò kankan. Tí a ò bá gbàgbé, a rántí pé
ọkọ̀ ojú irin reluwé Kaduna lọ sílùú Àbújá yìí jẹ́ ọ̀kan gbòógì reluwé tí ó jẹ́ lílò lójoojúmọ́ nípasẹ̀ àwọn aráàlú tó ń ṣàmúlò rẹ̀. A ó sì rántí pé ojú ọ̀nà reluwé náà ló ti kojú àìmọye ìkọlù lọ́pọ̀ ọdún sẹ́yìn tó fi mọ́ ìkọlù àwọn agbésùmọ̀mí lóṣù kẹta ọdún 2022 níbi tí ọ̀pọ̀ ẹ̀mí ti ṣòfò tí ọ̀pọ̀ sì tún jẹ́ jíjígbé sálọ. Ìjàmbá ó kéré ni ó pọ̀ ni kò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan, a ò sì ní ṣe kòǹgẹ́ láburú láṣẹ Elédùà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wò tí ẹ̀ ń wò wá.